ìjẹ́ wọ́n ní àwáyé ikú òsì kò sí bó ṣe wù ká pẹ́ láyé tó ikú náà ni ó padà wá gbẹ̀yìn dá. Gbajúgbajà òǹṣeré sinimá ni tí gbogbo ayé mọ̀ sí Sisi QUADRI dolóògbé lónìí lẹ́ni ọdún márùnléní-ogójì 45 years old. Gbajúgbajà òǹṣeré sinimá ni tó tún jẹ́ apanilẹ́rìn ẹni tí máa ń bú ni bí ẹni láyìn la gbọ́ pé ó dolóògbé lónìí òní tí ṣe ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024. Ó dolóògbé lẹ́ni ọdún márùnléní-ogójì 45 years old. Sisi QUADRI orúkọ rẹ̀ ní Tolani QUADRI Oyèbánjí ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ṣe ẹ̀ náà ẹni ó jẹ́ gbajúgbajà òǹṣeré sinimá oní Yorùbá tó sì ń ṣe dáadáa. Ikú ó tún ti wọ agboolé òǹṣeré sinimá oní Yorùbá lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá mú akọni ńlá kan lọ. Àwáyé ikú ò sí o, ikú pa ojú Sisi QUADRI dé lónìí tí ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024 ní ẹ̀yìn àìsàn ráńpẹ́ kékeré kan ilé tó ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilé rẹ̀ kó tó di pé wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Wọ́n dùn sọ́tún wọ́n dùn sósì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ikú àlùmọ́ǹtù ó padà wàá mú Tolani QUADRI Oyèbánjí tí gbogbo ayé mọ̀ sí Sisi QUADRI ó padà wàá mú lọ o. Sisi QUADRI ó dolóògbé kọ́nà ọba mi òkè kó bá ní dẹlẹ̀ fún èèyàn rẹ̀ o. Sisi QUADRI ìní ó jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré sinimá tipẹ́tipẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé láwọn ayé ìgbà kan sẹ́yìn sinimá ni tá a mọ̀ sí ṣẹranko ṣènìyàn ṣẹranko. Sisi QUADRI ó ń bẹ tó sì jẹ́ pé ó kópa tó pọ̀ ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá ìní ó kópa ńbẹ̀ pàápàá èébúdọ́lá eléyìí tó ṣe apá kìíní apá kejì àti apá kẹta. Sisi QUADRI ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìní wọ́n máa ń gbádùn rẹ̀ nínú àwọn eré sinimá eléyìí tí ó máa ń ṣe dáadáa. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn apanilẹ́rìn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣe skit ìní wọ́n máa ń ṣàmúlò Sisi QUADRI àwọn bíi Mr Macaroni, Eden Victor, wòlíì àgbà, Brother Shaggy, Pastor Remote àti àwọn míì lọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣàmúlò Sisi QUADRI nínú àwọn eré apanilẹ́rìn tá a mọ̀ sí skit eléyìí tí wọ́n máa ń sábà gbé jáde fún gbogbo èèyàn láti rí. Sisi QUADRI ó lámìlàaka nínú àwọn eré sinimá rẹ̀ eléyìí tó máa ń gbé jáde. Tẹ́ ẹ̀ bá gbàgbé ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2020 ìní Oyèbánjí ìyẹn QUADRI Oyèbánjí tí gbogbo ayé mọ̀ sí Sisi QUADRI tó ṣí ilé rẹ̀ tuntun eléyìí tí ó kọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lápá abẹ́hùn tó sì jẹ́ pé ó ń lo mọ́tò eléyìí tó jẹ́ pé ó ṣe dáadáa ó ń jẹ ìgbádùn pẹ̀lú àwọn ẹbí rẹ̀ ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ eléyìí tí ó bí àwọn ọkùnrin méjì ìyẹn Hasan Ọlámilékan Oyèbánjí àti Ọlámídé Oyèbánjí. Ikú ti mú bàbá wọn lọ. Sisi QUADRI ó ti dolóògbé kọ́nà ọba mi òkè kó bá ní tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Sisi QUADRI ó ti lọ sílùú òyìnbó àtòwọn àti apá tẹ́ ẹ̀ bá gbàgbé níjó níyì eléyìí tí wọ́n ń ya fọ́tò yìí pé àwọn tí ń bẹ ní ìlú òyìnbó. Sisi QUADRI ó ń bẹ lára àwọn tí wọ́n jayé eléyìí tí wọ́n jèrè tó pọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ sinimá ṣíṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Sisi QUADRI ìní wọ́n bí ní ọjọ́ 26 oṣù kejìlá ọdún 1979 tó sì jẹ́ pé tá a bá ní ká kàdé ní ìjẹta ìrìn lọ́dún 2024 tá a wà yìí Sisi QUADRI ọmọ ọdún márùnléní-ogójì ìyẹn 45 years old ẹni ó ń ṣe o. Ṣùgbọ́n lónìí tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024 ikú ó pa ojú Sisi QUADRI dé o. Kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí oko bàbá rẹ̀ ò ní dìgbòrò. Sisi QUADRI ó kàwé fẹ́rẹ́fẹ́ ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ Ondo ní ọ̀rẹ́ gangan kó tó wá di pé ó padà wá sí ìpínlẹ̀ rẹ̀ tí í ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní àwọn òbí rẹ̀ àáfàá wọ́n ní kó kàwé kó kéwú ìní àwọn fẹ́ o kó lè láǹfààní àti di onímọ̀ nípa ẹ̀sìn Islam tá a mọ̀ sí àáfàá. Ṣùgbọ́n lẹ́yìn tí ó parí ìwé lóní ráńpẹ́ ní ìlú ọ̀rẹ́ tó sì padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ó kéwú lóní fẹ́rẹ́fẹ́. Sisi QUADRI ó lọ kọ́ṣẹ́ bí àti rán aṣọ tó sì jẹ́ pé ó gbajúgbajà lápá abẹ́hùn náà ó mọ aṣọ rán púpọ̀ ó sì parí ńbẹ̀ lọ́dún 1999. Wọ́n ní látàrí pé bó ṣe ń rí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n kàwé
lòun náà bá wò ó pé ẹ jẹ́ kí n kú kàwé lóní fẹ́rẹ́fẹ́. Eléyìí ló fún láǹfààní láti gba ilé ẹ̀kọ́ polytechnic ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ tá a mọ̀ sí Ìrè polytechnic o ni ó ti láǹfààní àti ṣe ND rẹ̀. Ọlọ́run ọba mi òkè kó bá ní délẹ̀ fún Sisi QUADRI. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá ẹni Sisi QUADRI ló ti bá wọn kópa ń bẹ tó yẹ kí tá a bá kà lé ní ìjẹta ìrìn ó pọ̀ púpọ̀ àìmọye sinimá eléyìí tí Sisi QUADRI eléyìí tí ó láǹfààní tí ó kópa ń bẹ. Lára wọn ni Ọlọ́ládé Mrs Money, Tọkọtaya eléyìí tí ó ṣe pẹ̀lú Fúnmi Awẹ́lẹ́wà, Lẹ́pa Gẹ̀wú, Bọ̀dé Ìjọ̀gbọ̀n, Big Brother Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn skit makers yìí náà ni wọ́n ń ṣàmúlò Sisi QUADRI. Ikú ó sì pa ojú Sisi QUADRI dé. Kòkòrò kò jẹ́ ká gbádùn obì tó gbó. Sisi QUADRI abúnibí ẹni láyìn. Tó bá bú àwọn èèyàn báyìí yéyeyeye o nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá eléyìí tí ó máa ń gbé jáde. Àsìkò yìí gan ló pé ọdún kan eléyìí tí Sisi QUADRI tó pàdánù ìyá rẹ̀, ìyẹn arábìnrin Oyèbánjí, ọjọ́ 23 oṣù kejì ọdún 2023 ìní ìyá rẹ̀ ló dolóògbé. Sisi QUADRI ó dolóògbé lónìí tí í ṣe ọjọ́ 1 oṣù kẹta ọdún 2024. Wọ́n ní àìsàn ráńpẹ́ kan ìní ó talé ní ilé rẹ̀. Wọ́n bá gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n dùn títí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹlẹ́mìí padà tú. Tolani QUADRI Oyèbámijí tí gbogbo ayé mọ̀ sí Sisi QUADRI ó dolóògbé o. kọ́lọ́run bá mi òkè kó bá ní mú èpè burúkú kù lójú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kẹ́dùn pẹ̀lú ẹbí Tolani QUADRI Oyèbámijí tá a mọ̀ sí Sisi QUADRI eléyìí tí ó já wàhálẹ̀ lónìí ní ti ṣe ọjọ́ 1 oṣù kẹta ọdún 2024. Bí gbogbo ètò ìsìnkú bí yóò ṣe lọ ní ọ̀la tí ṣe ọjọ́ 2 oṣù kẹta ọdún 2024 a máa bùn yín gbọ́ lápá bíi kòkòrò kò jẹ́ ká gbádùn obì tó gbó. Sisi QUADRI ó ti kú o, ó dolóògbé. Kọ́lọ́run bá mi òkè kó bá ní mú èpè burúkú kúrò lójú ẹ̀. Inna lillahi wa inna ilaihi raji'un.